kú dédé àsìkò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, gbogbo wa pátápátá ni mo kí. Mi ò lólódì kankan. Tó bá pẹ́ ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wò mí ni nígbà àkọ́kọ́, ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di. Gbòrògbòdò ayé kò nílù fún gbogbo wa jó. Níbikíbi tẹ́ bá wà káàkiri àgbáyé, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Èmi ọmọ yín náà ni, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Aviz Abolade. Ẹ káàbọ̀ sórí ètò àṣírí lewé àti gbọ̀n bàbá wa. Ẹ wá nǹkan fìdílé, ṣé ẹ ti fìdílé nǹkan? Mo mú wá fún wa lónìí, mo mú àsèjẹ ìfẹ́ràn wá. Àsèjẹ ìfẹ́ràn yìí ó ní agbára o. Ẹni tó bá ti ní fẹ́, jọ̀ọ́ mo bẹ̀ ẹ́, má lò fún o. Ẹni tó bá ti ní fẹ́, mo fi orúkọ Ọlọ́run bẹ̀ ẹ́, mo fi ọlánú oṣù àwẹ̀ tá a wà yìí, mo fi bẹ̀ ẹ́. Ẹni tó bá ti ní fẹ́, má lò fún o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko káàkiri àgbáyé. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, ẹ kéré oko wá sílé, ẹ kẹ́rù ẹ kó wálé. Wọ́n á ní gbé yín dìgbàdìgbà wálé, àbúrò ní ṣẹlẹ̀ sí tọmọtọmọ. Ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ aláwọ̀ dúdú tá a wà yìí náà, ní gbogbo Áfíríkà pátápátá, àní ti lérù kúrò dé, àní tòde rùkú wọlé. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí wa. Àwa táyì sí ìjọba, ọkọ ọba àdàbà ò ní sá wa lẹ́sẹ̀. Àwa táyì sí ọwọ́ ńkọ́, iṣẹ́ ìjọ́, iṣẹ́ ọ̀ràn, iṣẹ́ tí ó gbé wa dé ọgbà ẹ̀wọ̀n, a ò ní bá wọn gbà o. Ẹ̀yin tẹ́ ń ta ọjà, àtàjèrè lẹ máa tà, nítorí pé ẹ̀tà ló kọ́kọ́ ń tà kọ́mọ ẹranko tó tà. Yóò rí bẹ́ẹ̀, yóò ṣẹ bẹ́ẹ̀. Orúkọ lọ́wọ́ olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi like àwọn program yìí, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like, ẹ comment. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè lórí, màá ṣe àlàyé fún yín yékéyéké. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí, èmi ò kí máa wọn ìrà tí ò lọ́mọ nínú. Tí mo mú wá fún wa lénìí, tuntun mo mú wá, mo mú àsèjẹ ìfẹ́ràn wá. Àsèjẹ ìfẹ́ràn ni mo mú wá fún wa lénìí. Lénìí báyìí, àwọn ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀ ń sọ pé mo ń pọ̀ síbì kan ju bì kan lọ. Ẹ̀yin ìyá mi, ẹni mi àwọn ọkùnrin ni Ọlọ́run rán mi sí. Ọkùnrin kọ́ Ọlọ́run rán mi sí o. Àtẹ̀yin àǹtí mi náà, Ọlọ́run rán mi sí gbogbo wa pátápátá. Àmọ́ lénìí yìí, ẹ ti fẹ̀sùn kàn mí pé àwọn ọkùnrin ni mò ń sọ gbogbo ìgbà. Mo ti gbé tuntun dé fún ẹ̀yin ìyá mi. Mo ti sọ àṣírí yìí rí, àmọ́ pàrọ̀ pẹ̀lú mi ń pè mí, wọ́n láì kò yí àwọn. Mo ti sọ ní ọdún tó kọjá, wọ́n sọ pé ò yí àwọn. Torí ẹ̀ ló jẹ́ kí n tó fi wá síta láti fi sọ àṣírí yìí fún wa. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, mo ti sọra mi di obìnrin báyìí. Mo ti di obìnrin báyìí. Àwa obìnrin, àṣírí tá a fi máa ń gba ọkọ wa padà lọ́wọ́ àwọn ajúnilọ tán ti gbọ́kọ lọ́wọ́ wa, tọkọ wa fi súnlé mọ́. Àṣírí ẹ̀ mo mú wá fún wa lénìí. Àmọ́ ìwọ náà, ìwọ àǹtí mi, ìwọ ìyá mi, ẹ má mọ̀ lera mọ́ àwa mọ́ nínú ilé, ẹ má lera mọ́ àwọn ọkùnrin mọ́ nínú ilé. Àṣejù tí yín náà pọ̀. Obìnrin míì yóò mọ̀ sọ pé ṣé ìbásùn ṣoṣo oúnjẹ tó jẹ́ oúnjẹ ni. Oúnjẹ ni, tó o bá mọ̀, oúnjẹ ni. Torí pé ibi tí ò bá ti mọ̀ sí ìbásùn, ìfẹ́ máa ń jìnnà síbẹ̀ ni.
ẹ̀yin obìnrin nínú ilé ẹ jẹ́ ká máa ṣèké àwọn ọkọ wa. Tá bá ń ṣèké ọkọ wa, ọkùnrin náà ń ṣe wèrè. Kò sí bá ṣe lè ṣe bòló náà tí ò ní rùngbẹ́ o, àmọ́ ó ní ìwọ̀nba jọ̀ ń lọ́wọ́ sí mọ, ìwọ̀ntúnwọ̀nsì ni. Ẹ̀yin náà ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́, ẹ má máa kanra mọ́kùnrin mọ́ nínú ilé. Ìkanra tẹ́ ń kanra mọ́kùnrin, obìnrin mi ò ní ọpọlọ àti gbé ọ̀rọ̀ kalẹ̀ fún ọkọ gbogbo ìgbà wọ́nyìnwọ́nyìn ni. Obìnrin mi máa kanra bí ajá ilé kúkú ni. Ẹ wá lọ́kùnrin kúrò nínú ilé, ọ̀nà tí ò fi ní kúrò nínú ilé fún yín. Wọ́n ti wá rí pé ọkùnrin kúrò nínú ilé àbí ìfẹ́ ò fẹ́ sí mọ́. Oògùn yìí a máa fi ń so ìfẹ́ méjì papọ̀ ni o. Ní wàá filẹ̀ fún olóso o, wọ́n tó bá ń sọ olóso mi ìfilẹ̀ fún ẹ o. O lè lò fún boyfriend díẹ̀. Tí ìfẹ́ ò bá sí láàrin wọn àtọkọ ẹ mọ́, gbìyànjú iṣẹ́ yìí, wàláhì mo fi ọlá inú oṣù táwa yìí mo fi búra. Orúkọ tó ò jẹ́, ọkọ ẹ máa pè ẹ́ ní ti dáadáa ni o. Lórúkọ ìfẹ́ tó wà ní orí ẹ, wọ́n náà rí i pé Jésù kò ń sọmọ ọ̀dọ̀ wa ń bì báyìí. Ó dájú, àmì Elédùmarè ó dájú jùlọ. Kí la máa lọ wá fún àṣejẹ ìfẹ́ràn yìí? Ẹ ká lọ wá ẹran ìkìrí kan, ẹran màálù ìkìrí kan tí ò ní egun nínú, ẹran ìkìrí kan, àti ewé rẹ̀kùrẹ̀kù, àti ewé sáwéré pèpè, àti ewé amúnimúyè. Ewé mẹ́ta la máa wá. Mo ti sọ rí, àwọn fẹ́yìntẹ́ ní kò yé yín, ẹ̀yin lólùfẹ́ mi. Mo tún sọ báyìí, ẹ má sọ pé kò yé yín o. Ń tẹ̀lé ṣe fúnra yín níṣẹ́ yìí o. Ẹ má pè mí pé kí ni mo sọ ń bì. Mo ti sọ rí, bẹ́ẹ̀ sọ ní òye yín gbà yẹn náà ló tún jẹ́ kí n wá sí ìta báyìí. Ewé sáwéré pèpè, ewé rẹ̀kùrẹ̀kù ló ti yé yín, àti ewé amúnimúyè. Ewé mẹ́tẹ̀ẹ̀ta yẹn la máa lọ wá. Ẹ jẹ́ ká lọ kó kúnná. Ó lè jẹ́ gbígbẹ, ó lè jẹ́ tútù. Ṣé a ti lọ? Ṣé ẹ rí ẹran yìí, ẹran ìkìrí kan yìí? Ẹ jẹ́ ká fọ̀ nù dáadáa. Ṣé a ti sàn nù? A ti fọ̀, ó ti mọ́. A wá ti ẹran yìí bọ ojú ara wa láti alẹ́ tó fi di ọjọ́ kejì. Ṣé ẹ ti ṣe bẹ́ẹ̀? Ẹ ń gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, wá mi share program yìí. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè, màá ṣe àlàyé fún yín yékéyéké. Ẹ comment, ẹ share, ẹ like. Láti di ọjọ́ kejì, ẹ ní fọ ẹran yín nù mọ́ o. Ẹ wá yọ. Ṣé ẹ ti yọ? Ẹ wá tábà, ẹ ṣàn abẹ́ yín. Omi tẹ́ fi ṣàn abẹ́ yẹn, ẹ ní ṣàn dànù o. Ẹ gbé dìbọ abọ́ kan. Ẹ wá ṣàn omi yẹn síbẹ̀. Ṣé ẹ ti ṣàn síbẹ̀? Omi yẹn lẹ́ fi ṣe ọbẹ̀ fún baálé wa. Ẹ fi ṣe ọbẹ̀ fún. Ẹ lè fi ròfọ́, ẹ lè fi ṣe lálásèpọ̀, ẹ lè fi ṣẹ̀gúsí. Ìkìrí ẹran kan yẹn ni o. Ẹ wá lè wù yín, ẹ lè fi ẹja kún. Kó má fi gbà ìfura lọ́wọ́. Tó ti yé yín, kò sáburú ń bẹ̀. Tá bá ṣe bẹ́ẹ̀, tá bá fẹ́ ẹja kún. Àmọ́ ẹran ìkìrí kan yẹn, ọkọ yín ló gbọ́dọ̀ jẹ́. Ó dájú, mo fi oṣù tá a wà yìí, mo fi búra fún yín. Ó dájú o, àmì Elédùmarè ó dájú jùlọ. Bá mi share program yìí, bá mi like ẹ̀. Orúkọ mi ò yípadà, orúkọ ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi Dr. Abiz Abolade. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́. Èyí tẹ́ fi ń gbọ́ mi sí náà ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá. Gbòrògbòdò ayé kò nílò fún gbogbo wa jó. Ẹ má gbàgbé o, ewé rẹ̀kùrẹ̀kù, ewé sáwéré pèpè, àti ewé amúnimúyè original. Ewé amúnimúyè original mo ní kẹ́ lọ wá. Kò jù báyẹn lọ. A ní rí bá lọ lórí ètò yìí. Orúkọ mi ò yípadà. Orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Abiz Abolade. Ire o. Ó dìgbà kan náà.